ti gbèsè èmi ò lè san tán ohun tó ti gbèsè nínú ayé mi Alákànjí Mr. GRA ọ̀gá mi ọlọ́run bá mi ṣẹ̀san fún wọn. Mr. GRA lọ́gá wa tó gbẹ́yẹ̀ kalẹ̀ táwọn kọ́ ṣe bàmí àyíkí ànínóvétọ̀ kẹ́mi ogun kẹ́kẹ́ fún wa. Mr. GRA lọ́gá wa tó gbẹ́yẹ̀ kalẹ̀ táwọn kọ́ ṣe bàmí àyíkí ànínóvétọ̀ kẹ́mi ogun kẹ́kẹ́ fún wa. Alákànjí Mr. HPT ẹ̀rọ alásọyé ẹ̀rọ alápọ̀nlé ọ̀pọ̀lọ́yẹ ọ̀bọ̀ ọlọ́rẹ̀ fọ́kàkàtàn oore nínú ayé ẹrù rẹ̀ oore rírí àtẹ̀yí tá ò rí ló ń ṣe fẹ́rù ẹ̀ bí ṣe ń dúpẹ́ fàlànà mi ó kò ní sábà bí mi àkúnni lọ́wọ́ débi gíga àdúró tì ní apanilẹ́rìn ṣàlọ́gà mi bí ṣe ń pèrègèdè nílé elédè ẹ má ṣe kí mi akírọ́sákì àbúgẹ̀lì Mr. GRA ọmọ balógun ta ló ní kíkì ìbàmí àìkí kẹ́mi ogun kẹ́pẹ́ fún wa ọ̀gá mi dáadáa ẹ ti ṣe gudugudu méje àyà mẹ́fà nínú ayé wa bàmí ẹ̀tọ́ ń kíkì ló mọ́ kàn balẹ̀ ọ̀gá mi kọ́ máa fara bí àtàfẹ́nu bí lè máa jẹun wá nínú ọlá ńlá èyí tẹ́tí ń jẹ kò ní di bàjẹ́ láṣẹ Olúwa. Mr. GRA lọ́gá wa tó gbẹ́yẹ̀ kalẹ̀ táwọn akọ́ṣe bàmí àyíkí ànínóvétọ̀ kẹ́mi ogun kẹ́pẹ́ fún wa. Happy birthday Mr. GRA kẹ́pẹ́ láyé 23rd of January ṣàlẹ̀ wáyé kẹ́ má fẹ́lẹ́ yìí ṣàṣegbẹ̀yìn ní ilé ayé kẹ má ṣe mọ̀ nira ó kéré ó tóbi ní ilé ayé pèdèpèdè tó gbajúmọ̀ kárí ayé márí fàáyàn ní dínàkírà láyé gbogbo olólùfẹ́ náà ń fẹ́ tí wọ́n fẹ́ jábọ̀ Mr. GRA kẹ má dẹni ẹ̀tẹ́ ẹni àná nígbẹ̀yìn ayé bọ́dọ̀rí ṣe ń sún síwájú kọ́lá máa rè wájú Mr. GRA ẹ fi mí lọ́kàn balẹ̀ lásìkò ìpayà mi ò jẹ́ gbàgbé yín láyé mi onínúure long life and prosperity bàmí Adékúnlé àjùrọ̀dákì àtúgẹ̀ni Mr. GRA ọmọ jíga níyù ọmọ òdèrè ṣì fáwọn mi kọ́lọ́ kẹ́ bàbá pẹ̀lú màmá wa olówó orí màmá mi ajá Màrúfà Fẹ̀yìntọ́lá pẹ̀lájà Látìfà ọmọ tọ́lá bàmí àìkí ẹ̀yìn lọ́mọ wọn lólúyọ̀lé nílùú Ìbíkúnlé ọmọ àjòrò sùn Áfíríkà fọ́rímù Ìbàdàn kúrè mèsì ọ̀gàn ilé ọmọ arólówó àdọ́gbọ̀nyọ̀kẹ́ àríkẹ́yọ̀ngbọ̀n kan kíkẹ́ mi ọjọ́ tó yá ẹ má ṣe gbé mi fọ́yà ẹ̀yìn mi ọjọ́ tó jà ẹ má ṣe gbé mi fọ́yìṣà láwẹ̀ láyé kíkẹ́ mi dìkẹ́ àmúṣẹyẹ bàmí Adékúnlé ọmọ agbọ́mọ tí ó jẹ ọmọ Olúkọ̀tún ọmọ ṣòwò ọmọ aláyé ọmọ alábàlọ́rọ̀ ọmọ ṣòwò tí ń jájà díàn gan ọmọ ajágádá lógun ọmọ òṣùrùbẹ́sì ọ̀sáré ogun bí ẹni kálá òfìdí kan mọ́lẹ̀ ọmọ Jọládé kò pẹ́ láyé. ọ̀gá kẹ́pẹ́ láyé kẹ́ má kábàámọ̀ pẹ́ ṣe wáyé ọ̀gá kẹ́pẹ́ láyé kẹ́ má kábàámọ̀ pẹ́ ṣe wáyé ọ̀gá kẹ́pẹ́ láyé kẹ́ má kábàámọ̀ pẹ́ ṣe wáyé. ọ̀dọ̀ wa mọ̀mọ́ tán ayé pé wá lọ́mọ wọn ọ̀gá kẹ́pẹ́ láyé kẹ́ má kábàámọ̀ pẹ́ ṣe wáyé. ajá Màrúfà ajá Látìfà wọ́n súre fọkàn wọn ọ̀gá kẹ́pẹ́ láyé kẹ́ má kábàámọ̀ pẹ́ ṣe wáyé. Abdulrazak Dúkọ̀rí Náínì Aishatu Fadilullah Firdausa Abdulmumin wọ́n kí bàbá wọn
ọ̀gá kẹpẹ́ láyé kẹ má kábàámọ̀ pẹ́ ṣe wáyé. látọ̀rí mi Alákànjí mélòó mo fẹ́ kà nínú ọmọọṣẹ́ látòkè dókè débi tó dé àlùbáríkà yóò níbàjẹ́ ọ̀gá mi dáadáa kẹpẹ́ fún wa. ọ̀gá kẹpẹ́ láyé kẹ má kábàámọ̀ pẹ́ ṣe wáyé. Bami Komorudeen Salawudeen Deputy Provost CNN Media wọ́n súre fún yín gbogbo ẹbí pátá wọ́n lógo níyìn kẹ́ má ṣe wọ́n mi. Ajá Halima, Ajá Rashida, Ajá Mudida, Ajá Kifaya, Ajá Madina, Ajá Latifa, Aji Isa Onídòwúmi. Ajá Risiwa gbogbo wa pátá, we wish you long life with prosperity. ọ̀gá kẹpẹ́ láyé kẹ má kábàámọ̀ pẹ́ ṣe wáyé. ọ̀gá kẹpẹ́ láyé kẹ má kábàámọ̀ pẹ́ ṣe wáyé. ọ̀gá kẹpẹ́ láyé kẹ má kábàámọ̀ pẹ́ ṣe wáyé.